Ẹ kú ilé gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ ti ń wò wá. Pàápàá ẹ̀yin obìnrin, torí lọ́wọ́ tá a wà yìí, àwọn nǹkan tí àwọn fọ́nrán tí mò ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dá lé obìnrin. Ẹ̀yin ọkùnrin ẹ má bínú o, à ń bọ̀ lápá ọ̀dọ̀ tiyín náà ní kòpẹ́kòpẹ́ yìí. Ṣùgbọ́n torí ìbéèrè àwọn èèyàn wọ́n ṣe ń béèrè sí ni mo ní láti máa ṣe àlàyé àti ìfìdí rẹ̀ múlẹ̀ kí àwọn èèyàn lè mọ nǹkan tá à ń sọ àti láti dáhùn sí ìbéèrè àwọn èèyàn. Lónìí nígbà tá a bẹ̀rẹ̀ nípa kábẹ́ obìnrin má gbé àbí nǹkan kan, àmúdé àwọn ìpele kan, ẹnìkan wá béèrè wípé tí nǹkan oṣù obìnrin bá dá tó bá dúró lójijì ńkọ́, ẹni náà ní bíi 41 years ló mú ni. Nǹkan míì tá tún gbọ́dọ̀ àdírẹ́sì. Lóòótọ́ mo ti personally mo ti advice ẹni yẹn, ṣùgbọ́n mo rí i pé ó wọ́pọ̀ lóòótọ́. Torí ní ẹnu iṣẹ́ yìí mo ti rí ní ìgbà kòró, mo ti rí ọmọ ọdún 23 tí nǹkan oṣù rẹ̀ dá láàrin kòró, tó ti dá fóṣù 6 gédégbé tí ò tiẹ̀ sọ fún ìyá ẹ̀ rárá. Advert mi kan ló kàn rí ńgbà náà ló wá fi bá mi sọ̀rọ̀ ni mo ní ni mo tètè tọ́ sọ́nà gbogbo bó ṣe máa rìn, a sì dúpẹ́ ó work fine. Lónìí a wá máa sọ nǹkan tó ń fà á kí nǹkan oṣù obìnrin ó déédéé dá. Ṣẹ́rí amenorrhea la máa ń pè kí ẹ̀jẹ̀ obìnrin ó má wá mọ́, ṣùgbọ́n oríṣi méjì ni amenorrhea yìí. Ìkíní nínú rẹ̀ ni èyí tí a máa ń pè ní primary amenorrhea. Èyí máa ń ṣẹlẹ̀ tí ọmọdé obìnrin tó bá ti pé ọdún 16 tí ò dẹ̀ ṣe nǹkan oṣù rí, ẹ̀rí kó ga, láti 15, 16 tí nǹkan oṣù ẹ̀ ò wá rí, nǹkan wà ń bẹ̀, nǹkan kí ọ̀tọ̀ nìyẹn láyè tiẹ̀, ṣùgbọ́n torí pé ó jẹ́ amenorrhea ni mo ṣe mẹ́nu bà. Èkejì ẹ̀wẹ̀wẹ̀ ni obìnrin tó ti ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ tó kàn déédéé dìgbà kan tí nǹkan oṣù kàn wá mọ́, tó ti lọ sí bí oṣù 3, secondary amenorrhea nìyẹn. Tó bá ti rí bẹ́ẹ̀ a ti mọ̀ pé nǹkan ti ṣe ẹ̀yà ara kan, nǹkan kan nínú ara obìnrin náà tí kò ṣiṣẹ́ dáadáa. Ẹ wá jẹ́ ká lọ yànnàná ẹ̀ ní kọ̀ọ̀kan nǹkan tó lè fà á kóbìnrin ó máa ṣe nǹkan oṣù. Èkíní ni nǹkan ayọ̀, ìròyìn ayọ̀ tí gbogbo obìnrin nífẹ̀ẹ́ sí, yìí ni oyún. Tóbìnrin bá lóyún gbogbo wa la mọ̀ pé nǹkan oṣù ò ní wá mọ́, bẹ́ẹ̀ ni àmọ̀ yẹn. Àwọn obìnrin míì náà ṣe tí wọ́n bá ń fọ́mọ lọ́yàn wọn ò ní rí nǹkan oṣù wọn. Ká kó àwọn yẹn kúrò ńbẹ̀. Ká wá mú àwọn tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú anomalies tó wà abnormal díẹ̀díẹ̀ àbí tó jẹ́ àfọwọ́fà. Èkíní ni fètòsọ́mọ bíbí. Àwọn oògùn fètòsọ́mọ bíbí kan wà tó jẹ́ pé téèyàn bá lò, pàápàá àwọn pills kan wà tó jẹ́ pé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í lò ó láàrin bí oṣù 2, 3 téèyàn bẹ̀rẹ̀ sí ní lò yẹn, nǹkan oṣù ò ní wá. Torí hormone system á ní láti adjust, torí hormone làwọn fúnra wọn. Kò wá ń ṣe oní pills nìkan o, IUD náà lè ṣe bẹ́ẹ̀ o, injection náà lè ṣe bẹ́ẹ̀. So gbogbo wọn náà ni wọ́n ní tiwọn lọ́wọ́ ló lè fà á kí nǹkan oṣù obìnrin kó déédéé dúró. Lẹ́yìn èyí ni stress. Pàápàá àwa tá à ń gbé lÉkòó ẹ mọ̀, ṣé physical stress ni kòókòó jànjàn. Ẹlòmíì ti jí láago 4 kò wọlé ọ̀ǹtì láago 11, ó tún ti gbéra láago 4. Ẹlòmíì bó ṣe ní physical stress ló tún ní emotional stress. Tí stress bá ti pọ̀ jù ó lè fà á kóbìnrin má rí nǹkan oṣù. Kíní kan wà nínú ọpọlọ tó ń jẹ́ hypothalamus, òun ló wà ní in charge láti máa regulate nǹkan oṣù. Tí kíní yìí tó bá ti jẹ́ pé ó ti ní disruption, tí ó ti tà sí bóyá kò tó àbí tó bá ti ní àìṣedéédéé nínú, obìnrin lè má rí nǹkan oṣù. Stress ó dẹ̀ máa ń fa ilé, whether it's emotional stress or physical stress. Lẹ́yìn èyí ni perimenopause. Tóbìnrin bá ti wà ní bí age 45 lọ sókè, nǹkan oṣù ẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní dá. Ó lè jẹ́ pé ó ń sọ àpẹẹrẹ wípé ó lè lo oṣù 2 kó má wá, kó tún bẹ̀rẹ̀ sí ní wá, kó tún yá kó tún lo oṣù kan kó má wá, kó tún bẹ̀rẹ̀ sí ní wá. Eléyìí ń fi yé wípé tó kíní nǹkan ò ti fẹ́ máa dágbére o, ẹ̀ṣẹ̀ yìí náà léjì. Èmi ìtún wá ńbẹ̀ tó bá jẹ́ pé ilé ọmọ ó ti lápàá,
bóyá nípa iṣẹ́ abẹ kan tàbí òmíràn, pàápàá fún àwọn tí wọ́n bá ń gé fibroid nígbà míì tó bá jẹ́ pé bíi multiple ni tí wọ́n ti lọ scar uterine lining yẹn, tó bá máa jiná, tó bá ti ó lè lọ ti lẹ̀ mọ́lẹ̀ kó wá lápá mọ́bẹ̀ àbí kí nǹkan kan ti ṣe, pàápàá ó máa ń fún àwọn bíi fibroid yẹn lè di Asherman syndrome. Irú àwọn nǹkan báyìí kò ní jẹ́ kí nǹkan oṣù kó wá. Ẹlòmíì tó bá ti ní Asherman syndrome nǹkan oṣù lè máa, ó máa dáni gbáwó. So lọ́pọ̀ ìgbà míì corrective surgery míì náà máa tún fi ṣe láti tún fi through bẹ́ẹ̀ kí gbogbo nǹkan lè wà. Èyí tí ò bá dẹ̀, tó bá yẹ pé scarring tún ni, ọ̀nà míì náà tún wà tó jẹ́ pé ibẹ̀ yẹn máa heal up tí scar yẹn tójú àpá máa tún fi súnmọ́ ojú ara padà tí gbogbo nǹkan tún máa lọ ní déédé. Ìkan tún nìyẹn o. Òmíràn ni hormonal imbalance. Ìyẹn common nípa nǹkan tá à ń jẹ, nípa ìgbé ayé tá à ń gbé. Àwọn obìnrin ti fìjẹkújẹ àbí àìmọ̀ kan nígbà míì, àbí act of nature nígbà míì tó ti fà kí hormone má balance, pàápàá tóbìnrin bá níbi PCOS, à ń bọ̀ lórí yẹn lọ́tọ̀, tàbí ó ní thyroid, thyroid gland ẹ̀ tó ní issue, hormone yẹn á bẹ̀rẹ̀ sí ní tako nǹkan oṣù lè má tètè wá, ó lè má wá ní kíákíá or kó dá for some time kó ṣẹ̀ tún wá padà. Lẹ́yìn èyí, tóbìnrin bá dédé sanra lójijì, bóyá ẹni pẹlẹbẹ tẹ́lẹ̀, bóyá wá ṣèṣì rí àyípadà rere kan àbí nǹkan kan tó kàn sanra wá yìí, nǹkan oṣù lè dá o, torí pé estrogen yẹn wọ́n ti kọlù jù. Yes, estrogen yẹn wọ́n ti kọlù, wọ́n ti upset ẹ̀ bákan, ó máa affect ẹ̀, tó lè jẹ́ torí estrogen ló wà ní náà, ó pẹ̀lú àwọn tó wà ní ìjáàjì nǹkan oṣù ló máa jẹ́ kí ló máa sọ bó ṣe máa wá sí nígbà tó máa wá. Tó bá dẹ̀ ti kọlù lójijì báyìí, ó lè dá. Lẹ́yìn èyí náà tún ni kéèyàn dédé rù, àbí kéèyàn rù jù débi pé ó ti wà underweight. Gbogbo èròjà tó yẹ kó release sí ara, mo sọ nípa hypothalamus lẹ́ẹ̀kan yẹn àti pituitary gland, underweight máa affect ẹ̀, torí n tó yẹ kán fi nurture, n tó yẹ kán fi dán, n tó yẹ káwọn gan fi ṣiṣẹ́, kára wọn fi yá, gbogbo nutrients tó yẹ kí obìnrin ó provide fún wọn, ẹni tó ti rù tí ò róúnjẹ jẹ, òun náà kò ní lè provide, kò ní lè fún àwọn kinní yẹn ní nǹkan tó yẹ kán jẹ, wọ́n lè daṣẹ́lẹ̀. Nípa báyìí nǹkan oṣù lè dá, bẹ́ẹ̀ ni ó lè má tún wá mọ́. Lẹ́yìn èyí tún ni exercise. Ṣé rí, lóòótọ́ o, ó dáa kéèyàn ṣe exercise, ó dáa kéèyàn ṣe aerobics, ó dáa kéèyàn jupájùsẹ̀ kára ó lè lókun, kéèyàn lè fit, ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsí ni, torí àwọn exercise kan ti wà tó pé bọ́ bá ti wà rigorous jù, àwọn nǹkan tó máa release sínú system èèyàn gan máa tún máa tako ìlera èèyàn ni. So ẹni tó bá wá ń ṣe exercise tó wà rigorous, tàbí ẹni tó jẹ́ pé athlete ni tó ń ṣe exercise bí ó lérè ìje kan àbí nǹkan kan tó fẹ́ lọ ṣe tó ń gbáradì, nǹkan oṣù lè lọ nígbà yẹn. Ó lè lọ. Athletic training tó ń train gidi gan, nǹkan oṣù lè lọ, torí wípé system ẹ̀ wọ́n ti disrupt hormones ẹ̀, wọ́n ti da nǹkan tí ìṣe tó strange sí, wọ́n ti dàbò, ìyẹn náà lè sì jẹ́ kí nǹkan oṣù lọ. Ṣàwárí tó wá ṣe pàwàmbarì tó wá yààyàn lẹ́nu bẹ̀, àwọn kinní yìí pọ̀, a lè sọ́tán nínú fọ́nrán yìí, màá tún sọ nígbà míì. Ṣàwárí tó wá pabambarì ń bẹ̀, ìyẹn gangan ni àwọn obìnrin tí wọ́n mọ̀ tán finú fídọ̀ sọ pé àwọn ò fẹ́ kí nǹkan oṣù àwọn ó wá, tí wọ́n sì mọ̀ pé ó lè léwu nígbà míì. Ìyẹn làwọn tó jẹ́ pé wọ́n mọ̀ lọ ń lo àwọn birth control kan tí wọ́n mọ̀ pé táwọn bá lò máa ń jẹ́ kí nǹkan oṣù àwọn dá. Wọ́n lè mọ̀ bẹ̀rẹ̀ sí ní lò àwọn yẹn la máa ń pè ní deliberate suppression of menstrual cycle, because ó wà intentional, wọ́n mọ̀ ni. So a ti yànnàná díẹ̀ lónìí. Nínú fọ́nrán wa tí ó tẹ̀lé, a máa sọ àwọn tó kù, a tún máa sọ nǹkan téèyàn fi máa mọ̀ àti ọ̀nà àbáyọ sí tí nǹkan oṣù obìnrin tó bá dédé dá. Ó dìgbà kan náà, ire báyìí lójú owó, rire lójú wa mọ̀ rí o. Ẹ jẹ́ ká wà ní ìlera pípé, ìlera wa yóò pé láṣẹ Elédùà, a ní ṣàìsàn. Ó dìgbà kan náà.